Kí ló ń ṣẹlẹ̀ sí Dàmọ́lá Ọlátúnjí tí gbogbo wa mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá? Láìpẹ́ láì jìnnà, ẹ ṣáà mọ̀ wípé ìgbéyàwó rẹ̀ ó dojúrú, ṣùgbọ́n ó sì nǹkan kan tí ó tún padà ń ṣẹlẹ̀ sí ìgbéyàwó arákùnrin yìí. A kò tíì mọ̀ ọ́n, ṣùgbọ́n tí ẹ bá wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan, a ó máa fún yín ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà. Níbí ilẹ̀ tí máa mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí ìgbéyàwó tuntun arákùnrin yìí. Lónìí, ìròyìn nípa Dàmọ́lá Ọlátúnjí, ìròyìn tó jẹ́ wípé tí ẹ bá gbọ́, inú yín máa dùn, ara yín máa yá. Ṣùgbọ́n ẹ má ṣe bú ọkùnrin yìí wípé ó ti yára jù. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Dàmọ́lá Ọlátúnjí, ó ti gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ post rẹ̀ níbẹ̀ láti ń rí picture òun pẹ̀lú arábìnrin kan. Òun ló jẹ́ kí púpọ̀ lára àwọn èèyàn kí wọ́n máa ń sọ wípé ó ti ní ìgbéyàwó tuntun, ó ti ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú arábìnrin kan tí a kò fi taratara mọ̀. Ṣùgbọ́n ó dàbí pé arábìnrin náà, òun náà ń ṣe fíìmù Yorùbá. A ń fi ìgbà tí àkókò yìí a fi ń sọ fún yín wípé tí story yẹn tó bá dẹ̀ true, tí news yẹn tó bá dẹ̀ true wípé Dàmọ́lá Ọlátúnjí ó ti lọ ṣe ìgbéyàwó tuntun, ẹ fi àdúrà kan ránṣẹ́ sí òṣèré yìí torí ó dàbí pé ó ti ní aya tuntun. Ẹ tẹ congratulations sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi ṣe àjọyọ̀ pẹ̀lú arákùnrin yìí. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire ojú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.